أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Àfáà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà Alu Sunna Alabode ni wọ́n o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pera wọn ní Alu Sunna yẹn kì í ṣe mi ń sọ pé gbogbo wọn o, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn Alabode ni wọ́n fún ilẹ̀ Yorùbá. Torí mo ti rí kan nínú àwọn Alu Sunna tó ti ń sọ tó jẹ́ pé ó ń sọ tó wà reasonable. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pera wọn ní Alu Sunna wal Jamaa nílẹ̀ Yorùbá yìí Alabode ni wọ́n o. Wọ́n fẹ́ gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá o. Kíjọba wa kí wọ́n má sun àsùnpìyè o. Àwọn Alu Sunna, àwọn kan nínú àwọn Alu Sunna fẹ́ gbàbọ̀dé fún wa nílẹ̀ Yorùbá o. À ń pariwo o. À ń pariwo o. Kò sírú ẹ̀sìn téèyàn lè máa sìn nílẹ̀ Yorùbá. Kò sírú ẹ̀yà kan náà jọ ní gbogbo wa. Ẹ̀sìn lè yàtọ̀. Kò sírú ẹ̀sìn téèyàn lè máa sìn nílẹ̀ Yorùbá. Àwọn ò ní lajú kalẹ̀ káwọn bandit àwọn Boko Haram kan wá máa pa àwọn èèyàn wá nílẹ̀ Yorùbá o. Ká gbẹnu dákẹ́ ká má sọ̀rọ̀ o. A ní lajú kalẹ̀ táwọn onískìtì tí wọ́n bá ń fi ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n bá fi ń ṣe skìtì gbogbo wọn bọ́ta agbárata a máa pariwo. Àwọn Boko Haram tí wọ́n ń fi bisimilayi Allahu Akbar tí wọ́n fi ń lùyàn ní pọ́npọ́ lórí, tí wọ́n fi ń dùnyàn lọ́rùn, tí wọ́n ń ṣe bisimilayi Allahu Akbar tí wọ́n ń yin ìbọn. Ìgbárata wo la ní gbogbo àwọn tá a láǹgbárata fẹ́ sìn ẹ̀yin dà? Gbogbo àwọn tá a láǹgbárata fún ẹ̀sìn ẹ̀yin dà? Òǹgbárata fẹ́ sìn lóòótọ́, ṣùgbọ́n tó bá ti débi pé wọ́n ń pa àwọn ẹlẹ́sìn kan ẹ̀ ní gbárata. Sí àwọn ẹlẹ́sìn tí wọ́n ń pa yẹn sáwọn ò kí ń ṣe ọmọ ìyá wa nínú Yorùbá ní? Sí àwọn ò kí ń ṣe Yorùbá ní? Àbí ẹni tó bá ti ń ṣẹ̀sìn mí yàtọ̀ sí Islam kì í ṣe ìran Yorùbá mọ́, kì í ṣe ara wa mọ́, kì í ṣe ẹni wa mọ́. Ìbájọ́ ọmọ ìyá wa tó bá ti ń ṣẹ̀sìn mí tí bandit bá ń pa lójú wa á máa wòran ni, sọ yẹ kó rí bẹ́ẹ̀. Sọyẹ kó rí bẹ́ẹ̀. Law sha Allahu la ja'alakum ummatan wahida. Ọlọ́run ní tó ń bá fẹ́ ni ohun ọba sí gbogbo wa ní ẹlẹ́sìn kan ṣoṣo. Ó wu Ọlọ́run ló ṣe wá ní ẹlẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n ń pa ẹwọ́ bá ṣe ń wọnú chọ́ọ̀chì lọ. Tó bá kún chọ́ọ̀chì ti mọ̀ pé ń bọ̀ ní mọ́sálásí. Ogun tó ja chọ́ọ̀chì tó pa chọ́ọ̀chì, ogun tó pa chọ́ọ̀chì rẹ̀ ti mọ̀ pé ń bọ̀ lórí mọ́sálásí. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí o. Ẹni tí ń bẹ nílẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́. Ẹni tó bá ti dé bójú ó yẹ kó dé bá mú gẹ́gẹ́ bí ìran, gẹ́gẹ́ bí ìjẹ́ Yorùbá sí rẹ ni. Inú ìran wo nílẹ̀ Yorùbá yìí láwọ̀? Láàní rí kírísítẹ́nì, láàní rí mùsùlùmí, láàtún ní rí oníṣẹ̀ṣe, kò sí náà kì í ṣe ilẹ̀ Yorùbá yìí. Kì í ṣe ilẹ̀ Yorùbá yìí, kò sí náà ọ̀ràn tá a máa wọ̀ nílẹ̀ Yorùbá yìí táàní rí kírísítẹ́nì, táàní rí mùsùlùmí, táàní rí oníṣẹ̀ṣe. So tí àwọn kan bá wá ń kó ogun tí wọ́n ń wọnú chọ́ọ̀chì tí wọ́n ń pa àwọn èèyàn nípakúpa nínú chọ́ọ̀chì, ṣé kì í ṣàwọn èèyàn wa náà ń pa ni? Ṣé kì í ṣe ìran wa náà ń pa ni? Ṣé ìsọmọ ìyá wa náà ń pa ni? Wọ́n ń pa àwọn ẹ̀gbọ́n wa, wọ́n ń pa àwọn àbúrò wa. A lè má jọ jẹ́ ẹlẹ́sìn kan náà, ṣùgbọ́n a jọ jẹ́ ìran kan náà. Àwọn Alu Sunna wal Jamaa wọ́n fẹ́ gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá o. Ọ̀pọ̀lọpọ̀ wọn, kì í ṣe gbogbo wọn, majority of them wọ́n fẹ́ gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá. Kí ni reason tí wọ́n fi gba Gumi láàyè kọ́ wálẹ̀ Yorùbá? Ẹni tí ń layas pẹ̀lú àwọn bandit, ẹni tó yẹ pé bó ṣe wá sílẹ̀ Yorùbá wọn kò yẹ kó lọ láàyè, ó yẹ kán sọ̀kù pa ni.
òfin ṣẹ̀ríà wo ló ní ẹni tó bá ti pààyàn ká dáríjìn sí ayé Al-Qur'an ló mú wá ni ayé Al-Qur'an tó sọ fún wa pé àlè àyínú bìlẹ̀ àyínì àsínú bìsínì àlè úsínú bìlẹ̀ úsínì tó bá fọ́ olójú téèyàn kan bá fọ́ olójú ọ̀tún ìwọ náà fọ́ lójú ọ̀tún padà ó ní ìdájọ́ rẹ̀ ìdájọ́ tí ń bẹ nínú Al-Qur'ani tó bá fọ́ olójú ọ̀tún àwọn adájọ́ gbọ́dọ̀ gbé ìdájọ́ kalẹ̀ pé tí wọ́n bá ti parí ìwádìí pé ẹni ló fọ́ lójú lóòótọ́ ibo ló ti fọ́ sójú ọ̀tún ni ojú ọ̀tún ló ti fọ́ lójú ọ̀ya ẹ lọ fọ́ òun náà lójú ọ̀tún padà. nígbà tí Al-Qur'ani state ẹ̀ pé àlè àyínú bìlẹ̀ àyínì tán bá fọ́ ọ lójú ìwọ náà fọ́ wọn lójú padà tán bá gé ọ létí ọ̀tún ìwọ náà gé ẹni létí ọ̀tún padà. Al-Qur'an gbé wá báwọn kí wá ní ìdájọ́ tí Al-Qur'an fẹ́ gbé wá fún ẹni tí ń ṣe bísímílláhì Allahu akbar tí tó fọyàn ní kùmọ̀ lórí tó fi kú kò ṣe sí o ọmọ àmọ́ ni o kò ṣe sí o ẹni tó jẹ́ pósí èsì gan ó ní ìtanràn tí ó san ká tó wá sọ ẹni tó mọ̀ intentionally kéèyàn ò gbé kùmọ̀ kó sì máa ṣe bísímílláhì Allahu akbar ká dẹ̀ máa fọ́ àwọn èèyàn kùmọ̀ lórí. àwọn kan dẹ̀ ńlá yá pẹ̀lú pé kán dáríjì irú àwọn yẹn ẹni tó jẹ́ pé kì í ṣe pé àṣìṣe mistakenly ló fi ń ṣe tó ṣe yẹn intentionally ló ṣe ó ń derive joy nínú tí ń ṣe yẹn ó ń derive pleasure nínú tí ń ṣe yẹn èèyàn kan wá dúró nídùú intermediary between them and government láti máa liars láti pé kán fún ọ ní ìdáríjì kò ní dáa fẹ́ni tí ń liars pẹ̀lú wọn. ẹjọ́ ṣòfò papọ̀ ni ẹni tí ń liars tó dúró láàrin wọn pé kíjọba ó fún wọn ní ìdáríjì ẹni tó ṣe nǹkan tó ṣẹ̀ intentionally ọlọ́run gan jẹ́ kó yà pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ní wọná torí pé àṣìṣe lẹ́lòmíín fi wọná ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọná pẹ̀lú mímú ọ̀rọ̀ Ọlọ́run ní fífúyẹ́ pẹ̀lú mímọ̀ mọ̀ sí nǹkan pé kí ni ó ṣe kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. àwọn èèyàn wọ́n ṣe nǹkan intentionally Gumi tọmọ ìdájọ́ Ọlọ́run lórí nǹkan ṣe yẹn pé nǹkan ṣe yẹn kò bá òfin Ọlọ́run mu ọdẹ ń bá wọn bẹ̀bẹ̀ ṣé ẹ ti mọ̀ pé ara wọn ni Gumi irú Gumi ọ̀hún làwọn tí wọ́n pera wọn ní Alu Sunna wal Jamaa kan nílẹ̀ Yorùbá wá gbà láàyè lánàá kó wá máa ṣe meeting kó máa ṣe conference pẹ̀lú àwọn irú èrò oníbẹ̀ nírú orí ẹni yẹn tí yóò sọ fún wọn yóò pé kó káwọn náà dá bandit rẹ̀ káwọn náà máa pààyàn lẹ̀ Yorùbá lọ. àti mọ̀ pé àwọn tí wọ́n pe Gumi wá àti Gumi ìkan náà ni wọ́n ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì ò investigate àwọn tí wọ́n pe Gumi wá kí ni èrò wọn tí wọ́n fi gbé Gumi wá. ilẹ̀ Yorùbá yìí nìkan ló wà peaceful ní gbogbo orílẹ̀-èdè tí ń bẹ ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo ohun tí ń jẹ́ state ẹlẹ́kùnrin ẹ̀ ní gbogbo state lórílẹ̀-èdè ní Nàìjíríà. àníyàn Gumi tó fi wálẹ̀ Yorùbá ò tí yé wa o. We implore government to investigate the matter vividly. Kí ni Gumi wá sí nílẹ̀ Yorùbá pẹ̀lú àwọn Alabode Alu Sunna láàrin wa. àwọn Alabode Alu Sunna láàrin wa kí ni Gumi wá sí tí Gumi bá tiẹ̀ wá fẹ́ wá sẹ́rù àkó lọ́yẹ̀ kan ní Gumi ó wá lẹ́yìn mọ̀ pé tí náà bá láwo kò ní gòkè odò tí iná ọ̀bá láwo kò ní gòkè odò. àwọn tí wọ́n invite Gumi wá wọ́n nìdí kí wọ́n question wọn kí wọ́n invite wọn. ṣe ẹ̀sìn ní Gumi fẹ́ wá kọ́ nílẹ̀ Yorùbá ni àbí kí ni. àbí báwọn èèyàn ó ṣe máa jí
jiyàn gbé àìbáwọn banditry bí wọ́n ṣe ráyè wọlé Yorùbá kí ni intention Gumi conference tí wọ́n fẹ́ ṣe wọ́n wá sí nílẹ̀ Yorùbá irú conference wo kí ni purpose of that conference. pẹ̀lú irú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti wọ̀ lọ́rin ẹ̀wà dúró aburú tí wọ́n fi ṣẹlẹ̀ ẹ̀wà àwọn ọmọ kéékèèké tí wọ́n tún jí kó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Gumi kò sọ̀rọ̀ rẹ̀ lórí nǹkan yẹn rí kò pìtì àwọn tí wọ́n ti dẹ́mẹ̀ wọn légbodò ó ń pìtì àwọn tí wọ́n ń ṣiṣẹ́ aburú. Gumi fẹ́ gba àwọn ọmọ ìyá rẹ̀ lẹ̀ nínú ìyà Ọlọ́run àti ìyà ìjọba ni o. àtàwọn bandit àti terrorist àti Gumi ọmọ ìyá kan náà gbogbo wọn o. ẹ má fi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má lọ ọ̀rọ̀ ẹ̀sìn má terrorism lọ́rùn o. àwọn ò ní lajú kalẹ̀ kẹ́ ẹ ti torí ẹ kẹ́ ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́ ẹ fi kógun jà wá nílẹ̀ Yorùbá o. a ní lajú kalẹ̀ kẹ́ ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́ ẹ fi kó bandit wọlé Yorùbá o. àwọn ò ní fi ọ̀rọ̀ ẹ̀sìn a ní lajú kalẹ̀ kẹ́ ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́ ẹ fi kó wàhálà wọ ilẹ̀ Yorùbá o. kò sí ọmọ rẹ̀ kankan nínú ìbọn o. ayal Qur'ani ó jẹ́ kó yé wa pé ta'awanu alal birri wa taqwa. ẹ ràn ara yín lọ́wọ́ lórí ìpayọ̀ Ọlọ́run àti iṣẹ́ rere ṣíṣe dáadáa ṣíṣe. Gumi fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ ṣé dáadáa ni ńgbọ́lọ́ ni ẹ ràn ara yín lọ́wọ́ o lórí iṣẹ́ rere ṣíṣe àti ìpayọ̀ Ọlọ́run ṣé iṣẹ́ rere làwọn bandit ti ṣe tí Gumi ràn wọ́n lọ́wọ́. ta'awanu alal birri wa taqwa Ọlọ́run ẹ ràn ara yín lọ́wọ́ lórí dáadáa ṣíṣe àti ìpayọ̀ Ọlọ́run ṣé dáadáa làwọn bandit tí Gumi ló fẹ́ ràn lọ́wọ́ ń ṣe. ṣé ìpayọ̀ Ọlọ́run ni àwọn bandit gbé lọ́wọ́. ntọ́ bá fi lè mú ìjọba tí wọ́n bá ti fi negotiate pẹ̀lú bandit ìlú yẹn ò safe mọ́ o orílẹ̀-èdè yẹn ò safe mọ́ o. bàbá Tinubu wọ́n lè sọ pé ẹ fẹ́ kú torí ẹ̀ ní ọ̀jẹ̀ ẹ̀dá sọ̀rọ̀ terrorism àti bandit ọ̀rọ̀ security. ọjọ́ orí yín ti tó kẹ́ ẹ kú o tó bá jẹ́ pé lè ní ọgbẹ̀mí yín ẹ tètè dá sí o. kẹ́ ẹ kú kẹ́ ẹ fẹ̀mí yín lélẹ̀ lórí tí ń ṣẹlẹ̀ yìí kó dópin. olóore fún ìjú kẹ́ ẹ wà láyé kẹ́ ẹ lẹ́ẹ̀sìn ìjọba lé wa lórí kí wàhálà yìí kó continue lọ o. tábàlẹ̀ yẹn máa jẹ́ ìgbádùn ayé pẹ̀lú ọjọ́ orí yín yẹn kì í ṣerú yín ó yẹ ká ẹ máa bẹ̀rù kú mọ́ o. ẹ̀ ń bẹ̀rù kú pẹ̀lú ọjọ́ orí yín yẹn pẹ̀lú adúrú ìgbádùn tẹ́ ti gbá láyé yẹn adúrú yín tó ń bẹ̀rù kú. Contest kẹ́ ẹ má wọlé rí ó ní iye ọdún tẹ́ fi ṣe gọ́fúnọ̀ ó ní iye ọdún tẹ́ fi ṣe sẹ́nítọ̀ ó ní iye ọdún tẹ́ fi kẹ́ ẹ lò gbogbo láti ìbẹ̀rẹ̀ ayé yín oore oúnjẹ ìjọba lẹ́ ń jẹ àti àtẹ̀yìn àti gbogbo ìdílé yín ṣerú yín lọ́yọ́ tún máa bẹ̀rù kú. ta ni máa fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ pé ibi àdàgbàdé yìí a gbọ́dọ̀ tá a bá fi ẹ̀mí wa ṣe sacrifice lórí kí ìlú ó lè da ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. ẹ ti jẹ́ ọ̀rọ̀ ìlú ẹ ti jí ọ̀rọ̀ ìlú tẹ́ ẹ bá fi ẹ̀mí yín ṣe sacrifice òun làwọn ọmọ tí inú ò fi gbádùn ìdílé yín náà ò fi gbádùn ìran yín ò fi gbádùn nílùú yín ò fi gbádùn orúkọ yín ò sì ní parun. ṣùgbọ́n bàbá Tinubu ẹ̀yin náà ń bẹ̀rù kú. wọ́n lè sọ pé ẹ fẹ́ sá dá sí ọ̀rọ̀ security torí pé àwọn alágbára kan náà ń bẹ̀ mí kán máa bá a pa yín tá náà bá tó pa ṣérú àwa iná bá wá pa àwọn ọ̀dọ́ sọ́dọ̀ ni kán máa pa abájọ tí wọ́n fi ń pa gbogbo àwọn ọ̀dọ́ kiri wọ́n ti pa gbogbo ọjọ́ ọ̀la orílẹ̀-èdè ni wọ́n ti pa tán. gbogbo àwọn ògo ọ̀la orílẹ̀-èdè yìí ni wọ́n ń jí gbé tí wọ́n ń pa nípakúpa ẹwà àwọn ọmọ kéékèèké tí wọ́n jí gbé yẹn ẹwà àwọn ògo ọ̀la sẹ́nitọ̀ ń bẹ́nu wọn gọ́vnọ̀ ń bẹ́nu àwọn ọmọ tí wọ́n jí gbé yẹn president ń bẹ́nu wọn tó máa tó orílẹ̀-èdè ṣe lọ́la ẹ̀yin ẹ máa lọ ẹ fira yín ṣe sacrifice for orílẹ̀-èdè yìí. Nobody want to sacrifice his life for this country. Nobody, including our president. Nobody want to sacrifice his life for this country, including our president. Pẹ̀lú ọjọ́ orí president wa, wọ́n bẹ̀rù pé kán má pa àwọn. Tá náà bá pa. Pẹ̀lú ọjọ́ orí wọn, ta ni èèyàn tí èèyàn máa ń dàgbàdé yẹn kó tún máa bẹ̀rù ikú. So yẹ kí ààrẹ ó máa bẹ̀rù ikú pẹ̀lú ọjọ́ orí wọn yẹn.
Come on, Pami. That is why I don't want to intervene in security. Tana bapa. Tí wọ́n bá pa yín, ẹ ìsọmọdé mọ́. Ẹ ìsọmọdé mọ́. Ẹ ti ẹ̀jẹ̀ kan pa yín lórí dáadáa. Sórí orí ibu, sórí aburú lẹ fẹ́ kú lé lórí ni. Tẹ́ ẹ bá kú lórí òdodo, lórí kí lu ó lè survive, kí lu ó lè stand. Kí security ó lè dúró. Ayé ò ní gbàgbé yín. Ẹ sáfẹ́ máa gbádùn lọ ni. Kódà tẹ́ ẹ bá rò ògùn kú, ẹ ṣetán láti ṣe. Ọlọ́run sì ṣe. Ikú tí Ọlọ́run ọba ní kó máa pa wá, ráhámà ni, ìkẹ́ni. Tí ó bá sí ikú ni, Fíráò náà bá wà dé sí. Ọlọ́run ọmọ tí Fáráò bá fojú ẹnì kọ̀ọ̀kan rí. Gbogbo àwọn tí ń bẹ tán darí wa náà sìn, Fáráò ayé tiwa ni. Àwọn Fáráò ayé tiwa náà. Ọlọ́run ló jẹ́ kí kú ọ wà. Ọlọ́run ó ṣètò ọ̀dá kú o, téèyàn ń kú. Téèyàn ọba máa kú ni. Tó bá jẹ́ pé Ọlọ́run ò dá ikú ni. Ayé ọba ti dàrú. Torí pé irú Fáráò, ṣé pé Fáráò ti irú Fáráò wà, Nàmúrúsù wà. Gbogbo àwọn alágbára ayé àtijọ́ tí wọ́n fìtínà àwọn èèyàn. Wọ́n wà dé sí o. Àwọn èèyàn máa pa èèyàn jẹ ni. Tá máa ṣe èèyàn nínú ọbẹ̀ báyìí. Ṣùgbọ́n ikú lọ́lọ́run fi kápá wọn. Bàbá Buhari ó ṣe tó mú Sunday Igboho pamọ́. Lẹ́yìn sí nǹkan. Buhari ti kú ṣáájú Sunday Igboho. Bàbá Buhari tó mú Sunday Igboho tó ní ká lọ gbókò ẹ̀ àtòkú àtàyè Sunday Igboho ká lọ gbé wá. Sunday Igboho ń bẹ, Buhari ti lọ, fúnra Ọlọ́run ló pa Buhari. Ó fa ìsàn pa ni. Sunday Igboho ń bẹ. Kó wá má sí kú. Kó má sí ikú. Èyí tí àwọn èèyàn yẹn ò bá máa fi ojú wa rí. Èèmọ̀ tẹ́ bá máa fojú wa hàn. Ọlọ́run adúpẹ́ fọ́lọ́run tó dá ikú, tó jẹ́ kí ikú ọ wà. Ta'awanu 'ala al-birri wa taqwa. Kini Gumi wá ṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin tẹ́ invite Gumi wá sílẹ̀ Yorùbá. Ọ̀tá ilẹ̀ Yorùbá ni yín o. Ọ̀tá ilẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin tẹ́ invite ọ̀tá, kódà ọ̀tá ẹ̀sìn ni yín. Gumi tó lọ sí ilẹ̀ Lárúbáwá, táwọn Lárúbáwá dá padà. Tí wọ́n láwọn ò fẹ́ rí. Ó lẹ́yìn ẹdún ẹ̀yin Mùsùlùmí ilẹ̀ Yorùbá. Kí ni máa ṣe yín ná? Èmi náà wà lára yín o. Ẹ̀yin Alu Sunna. Ẹ̀yin Alu Sunna ilẹ̀ Yorùbá. Torí Mùsùlùmí lèmi náà. Mùsùlùmí ti tèmi. Kì í sì ṣe aláníyàn burúkú bíi titi yín. Ẹ̀yin Alu Sunna ilẹ̀ Yorùbá. Àwọn Alu Sunna kan bẹ tí wọ́n plain tí wọ́n dá o. Gbogbo Alu Sunna kan náà ya wèrè o. Àwọn Alu Sunna kan bẹ tẹ́ ẹ bá bá wọn dá nǹkan papọ̀ wàláhì ẹ̀sìn ó sì tún máa wù í ṣe pé ṣé Alu Sunna sì lélẹ́yìí sá. Ṣùgbọ́n àwọn Alu Sunna kan bẹ à ń ya wèrè ju màálù lọ. Mẹ́ẹ̀mẹ́ tó ya wèrè jù nínú ohun àti màálù. Irú àwọn yẹn náà lọ gbé Gumi wá. Kí ni Gumi fẹ́ hó fà wá? Kí ni Gumi? Bí Gumi ṣe wá yẹn, ó bó ṣe wá tó lọ. Ṣé Sunday Igboho lè lọ lẹ Fúlàní báwọn kọ́ lọ? Sáwọn Fúlàní lẹ́yìn fẹ́ ti Sunday Igboho kọ́ wá. Sáwọn Fúlàní lẹ́yìn fẹ́ ti Gani Adams kọ́ wá. Gumi tó jẹ́ pé ó mọ̀ sí terrorism. Gumi tó jẹ́ pé ó mọ̀ sí banditry. Ẹ̀yin kan sì tún kóra yín jọ nínú Alu Sunna. Ẹ̀dẹ̀ tún lọ gbé Gumi kọ́ wọ́n máa bá yín sí conference. Ṣé èpè ń jẹ́ yín ni? Ṣé pé èpè mú yín ni? Ṣé wọ́n ṣépè fún yín ni? Irú èpè wo ní ń jẹ ìran Yorùbá náà? Ẹni tó jẹ́ pé ọ̀tá ló jẹ́ fún ìran Yorùbá. Ẹ̀dẹ̀ tún mú lọ́rẹ̀ẹ́, ẹ̀dẹ̀ tún invite ẹ̀kọ́ àmọ́ báyìí sí conference. Ẹni tó jẹ́ pé ọ̀tá ní fún ẹ̀sìn Islam gan, ẹ̀sìn gẹ́gẹ́gẹ́ ọ̀tá ní fẹ́sìn. Wala ta'awanu 'ala al-ismi wal-'udwani. Ọlọ́run ní ẹ gbọ́dọ̀ support, ẹ gbọ́dọ̀ ran ìwà ẹ̀ṣẹ̀, ẹ gbọ́dọ̀ ràn lọ́wọ́. Ìwà èrí ẹ gbọ́dọ̀ ràn lọ́wọ́. Gumi ran ìwà ẹ̀ṣẹ̀ lọ́wọ́. Ìwà èrí ìwà tí ò dá, Gumi ràn lọ́wọ́. Ẹ̀yin kan wá gbọ́ra yín ní Alu Sunna. So
Alu Sunna gbọ́dọ̀ máa pààyàn ṣé mọ̀ pé àwọn tí ń pààyàn náà Alu Sunna ni wọ́n ń pera wọn. Alu Sunna ni wọ́n ń pera wọn. Ó túmọ̀ sí pé gbogbo ẹ̀yin tá a rí ní conference yẹn ẹ ní question láti answer. Ó túmọ̀ sí pé àwọn tí wọ́n ń pààyàn ní ogbó yẹn ẹ̀yin lẹ fi wọ́n ní ogbó. Ẹ̀yin ìdá kan wọn ti wà ní ogbó. Àwọn abala kejì wọn tí wọ́n ń ṣiṣẹ́ ẹ̀ta tí wọ́n ń fún wọn ní information. Àwọn tí wọ́n ń fún àwọn tí ń bẹ ní ogbó ní information tí wọ́n wà níta lẹ́yìn. I will not mention anybody except Gumi. But you people know yourself. Emarayin. Gbogbo yín la dẹ̀ rí nínú kámẹ́rà nígbà tẹ́ ń ṣe conference. Mélòó nínú yín ló sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe ń pa àwọn èèyàn nínú church tí wọ́n lọ ń pa àwọn èèyàn. Mélòó nínú yín ló condemn ìpànìyàn ìjínigbé tí àwọn bandit yìí ń ṣe. Gbogbo ìpànìyàn tó ṣẹlẹ̀ nílùú Ìlọrin. Mélòó nínú yín ló jáde tó sọ̀rọ̀ lórí ẹ̀. Ló condemn ẹ̀. Ló fi àìdùnnú rẹ̀ hàn. Ẹ sọ̀rọ̀. Ṣé torí pé church ni wọ́n lọ? Ṣé wọn kì í sara wa ládùúgbò? Àwọn tí wọ́n pa yìí àjọ ń gbé àdúgbò ni. Àjọ ń gbèlú ni. Àjọ wà nú ẹbí ni. Ara wa ń bẹ ńbẹ̀, ẹ̀gbọ́n wa ń bẹ ńbẹ̀, bọ̀dá wa ń bẹ ńbẹ̀, àbúrò wa ń bẹ ńbẹ̀. Ẹ̀sìn wa lè má papọ̀. Tẹ́sìn wọ̀ bá wá papọ̀. Sí ẹ̀ wá ló ní ká gbèrò re, ká ní káwọn bandit Tinubu ká lọ́kọ́ lọ́ọ́ máa pa wọ́n. Àwọn Alu Sunna kan bẹ nínú ìgboro láàrin wa tí wọ́n ní connection pẹ̀lú àwọn Alu Sunna nínú ìgboro. Àwọn Alu Sunna kan bẹ nígboro láàrin wa tí wọ́n ní connection pẹ̀lú àwọn Alu Sunna nínú ìgboro. Alu Sunna nínú ìgboro àti àwọn Alu Sunna kan nígboro they are part and parcel. Ìkan náà ni wọ́n o. A kàn fojú wo àwọn Alu Sunna kan nígboro pé èèyàn dáadáa ni wọ́n ni. Wọ́n ní connection pẹ̀lú àwọn Alu Sunna nínú ìgboro. Èèyàn kan náà àwọn Alu Sunna gbòòrò ló ní ká lọ máa kọ́ban ká máa kọ́ tẹ̀tùwándò kí gbogbo àwọn máa bá yìn kí gbogbo lé kí wọ́n máa kọ́ bá ṣe ń yìnbọn sẹ́ni pé wọ́n ní connection pẹ̀lú Alu Sunna nínú igbó. Ká tó di pé àwọn máa kọ́ ìbọn kí ni ìgbésẹ̀ tó yẹ ká kọ́kọ́ gbé? Ìjẹ́ yìí condemn bí wọ́n ṣe ń pa àwọn Kírísítẹ́nì káàkiri inú chọ́ọ̀chì. Kí ni àwọn Kírísítẹ́nì yẹn ń ṣe fún wọn? Ṣé wọ́n gbógun ti ẹ̀sìn wa láti pé ká má ṣe ni làwọn yẹn fi lọ kọlù wọn? Kí ni tó ṣẹlẹ̀ gangan tí àwọn Alu Sunna nínú igbó fi ń lọ kọlù àwọn chọ́ọ̀chì nígboro? Kí ni tó ṣẹlẹ̀ gangan? Alabode ni àwọn Alu Sunna mọ́tò kì í ṣe gbogbo wọn o. Àwọn Alu Sunna kan bẹ ẹni ire ni wọn o. Wàláhì mo fi Al-Qur'ani búra. Gbogbo àwọn Alu Sunna kọ́ o. Oyin tí mo ń sọ yìí mo ti rí inú àwọn Alu Sunna kan tó náà ti condemn Gumi. Mo ti rí inú àwọn Alu Sunna tó ti jáde tó condemn wíwá tí Gumi wá. Kí ni Gumi wá ṣe ilẹ̀ Yorùbá? Kí ni Gumi wá ṣe? Ìṣẹ̀sìn lọ́wọ́ kọ́ wa ni. Ẹ má kógun jà wá nílẹ̀ Yorùbá. Alabode ni yín. Ṣé wọ́n fi ṣe ìran Yorùbá ni láti máa jẹ́ Alabode? Ẹni tí ó ń negotiate pẹ̀lú bandit. Ẹ ti mọ̀ pé bandit ló náà. Kí ni tẹ́ ṣe so ẹ fẹ́ fún ní máàpù ilẹ̀ Yorùbá kó lè mọ bí ó ṣe káwọn bandit wọlé? Ẹ fẹ́ gbogbo ọ̀nà tó wọlé Yorùbá. Ẹ sáfẹ́ máa mú ẹ fẹ́ fojú ẹ̀ sálẹ̀ kó lè mọ gbogbo ọ̀nà tó wọlé Yorùbá kó lè mọ káwọn bandit wọlé. Ṣé èròǹgbà yín nìyẹn? Wala ta'awanu ala al-ismi. Ọlọ́run ni ẹ má ràn oníwà ẹ̀ṣẹ̀ lọ́wọ́. Gumi ràn oníwà ẹ̀ṣẹ̀ lọ́wọ́. Wali udiwani àti àwọn ìwà burúkú. Ẹni tó bá níwà burúkú lọ́wọ́ Ọlọ́run ni ẹ má ràn lọ́wọ́. Ẹni tó bá jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ ni ìwà tí ń wù. Ṣé ẹni tó ń gbé tó ń fi kùmọ̀ fọ́yàn lórí, ẹni tó ń yin ìbọn pààyàn, aláìṣẹ̀, ẹni tí ọ̀sẹ̀ tí ọkàn ṣàyẹ̀dé bọ́ọ̀nù gbòòrò, bọ́ọ̀nù chọ́ọ̀chì, bọ́ọ̀nù mọ́sálásí, máa spray ìbọn, spray bullet. Èèyàn rẹ̀ làwọn yẹn. Ẹni tí ó dorí oko ibi tí acres of land tí wọ́n gbin ẹ̀gẹ́ sí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó màálù jẹ tí wọ́n gbébọn lọ́wọ́ pé ẹni wọ́n bá yọjú àwọn padànù ni. Ṣé èèyàn rẹ̀ nìyẹn? Ẹni tó bá nú oko so oníṣu tán kó màálù ọbẹ̀ tí wọ́n jẹ tí wọ́n tún pa ẹni tán bá ń bẹ̀.
tí wọ́n tún pa àgbẹ̀ tó ní ṣé ìyẹn rẹ nìyẹn wọ́n wá máa hùwà yìí wọ́n á máa ṣe bísímìlá wa gbà sí kò yẹ kójú wọn máa ti àwa mùsùlùmí pé àwọn olórí ibú yìí wọ́n ń dá ọ̀ràn yìí wọ́n á dá síra wọn lọ́rùn wọ́n ń dá àbọ̀ gbogbo tí ń jẹ́ ìran mùsùlùmí lágbàáyé ni wọ́n ń dá àbọ̀ lọ́rùn pẹ̀lú orúkọ tí wọ́n ń dá yẹn bísímìlá Allahu Akbar bísímìlá Allahu Akbar ẹ̀ dẹ̀ gbẹ̀kúmọ̀ wọ́n sẹ́ndí fídíò yẹn sí mi ní WhatsApp mi ń lè wo kéèyàn ọ̀dájú tó yẹn kó lórí ibú kan tún wá máa bá wọn bẹ̀bẹ̀ pé kíjọba ó fi wọn lẹ̀ ká síjú àánú wò wọ́n kò ní yẹ tọmọtọmọ o tẹ́yìn náà bá bí gba ọmọ kò ní kù kan o torí bí àwọn tí wọ́n fọ́ ní kùmọ̀ lórí yẹn inú ìran kan náà ti jáde bàbá àwọn kan ni wọ́n ẹ̀gbọ́n àwọn kan ni wọ́n ọmọ àwọn kan ni wọ́n fi àwọn fámìlì àwọn ẹ̀ sínú ìbànújẹ́ ayérayé wọ́n dá gbogbo wọn kúnlẹ̀ wọ́n dẹ̀ gbẹ̀kùmọ̀ wọ́n dẹ̀ fọ́ ọmọ wọn lórí tí tẹ́mẹ̀ fi jáde lára wọn ìwọ kan wá ń sọ fún gọ́fìmẹ̀ntì pé kán síjú àánú wo àwọn tí wọ́n ń wúrú wà yẹn ṣe àrí pé kò ní yẹ àtàwọn tó gbà wọ́n lálejò tó tún gbà lálejò kọjọ́ ní yẹ wọ́n àti Gumi o àtẹ̀yìntẹ́ ẹgbà Gumi lálejò kọjọ́ ní yẹ yín. torí pé ta'awanu alali ismi ta'awanu alali birri wa taqwa lọ́lọ́wọ́ bá wí ta'awanu alali birri wa taqwa Ọlọ́run ní ẹ kúnra yín lọ́wọ́ lórí iṣẹ́ rere àti ìpayọ̀ Ọlọ́run wala ta'awanu alali ismi wal udwan ẹ má ran ara yín lọ́wọ́ ẹ má ran ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ o ẹ má ran ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ o kí ló dé tí Gumi ran ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ kí ló dé tí Gumi ran ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ ó ń bájọba ṣe ó tún bá àwọn bandit ṣe ní ugbó kí ló dé tí Gumi ran ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ Alukuriani ní ẹni tó bá ti pààyàn pípa ni ẹni ó bá fọyàn lójú ẹ fọ náà lójú ẹni ó bá gé èèyàn létí ẹ gé òun náà létí ẹni ó bá yọ èèyàn léyìn kan ẹ yọ náà léyìn Kúránì sọ nìyẹn ẹni ó bá ti pààyàn ẹ rí i pé ìdájọ́ tó náà gbà ìdájọ́ pé kápá òun náà ni tá bá ti ṣèwádìí lórí ẹ̀. Alabode làwọn alùsùnà yìí o gbogbo mùsùlùmí ò gbọdọ̀ dákẹ́ lórí ọ̀rọ̀ wọn o àwọn eléyìí ó kógun jàlú o àwọn alùsùnà eléyìí tí wọ́n gba Gumi lálejò yìí wọ́n fẹ́ kógun já ilẹ̀ Yorùbá ni o intruders làwọn eléyìí o they are intruders we call them intruders Alabode làwọn eléyìí o wọ́n kógun já ilẹ̀ Yorùbá ni o wọ́n wá máa lọ ọ̀rọ̀ yẹn mọ́ ẹ̀sìn dádúró ẹ má bà ẹ̀sìn lójú jẹ́ ẹ̀sìn Islam religion of peace irú ìṣesí tí wọ́n ń ṣe yẹn inú ìtàn wo ló gbé wá pé ànábì pààyàn ó wúrú wà báyìí. Tọ́ba yá táwọn bá tètè máa pariwo àwọn ọba wọn máa fún Gumi lóye o àwọn ọlọ́ba ńlẹ̀ Yorùbá wọ́n máa fún Gumi lóye o wọ́n á fún Gumi lóye o torí ẹlòmíì ọmọ ju tí ó jẹ lọ ntọ́ máa jẹ́ lòmíì máa jẹ ọ̀pọ̀lọpọ̀ alùsùn náà yẹn torí ntọ́ fẹ́ jẹ lọ́dọ̀ Gumi ni o ọlọ́ngà truth lọ́fẹ́ pẹ́ lòmíì o ìjẹkújẹ connection orí ibú kẹlòmíì ń wá òun ló sún lọ́dọ̀ Gumi o ẹ̀rù tí ẹ̀ bà wọ́n láti gbé Gumi wálẹ̀ Yorùbá ẹ̀yin alùsùnà yìí ẹ láyà àpọ̀ o ẹ̀yin dẹ̀ pé ẹ̀yin ní alùsùnà yìí ẹ ní àyà àpọ̀ o ẹ dẹ̀ lórí láyà ẹ dẹ̀ ń gbé Gumi bọ̀ wá sílẹ̀ Yorùbá láti wá máa ṣe mítìn pẹ̀lú Gumi ẹ láyà àpọ̀ o ẹ sì àyà ni o ẹ lórí láyà ń gbé tẹ́rọ́rìsì bandit ẹ dẹ̀ ń gbé bọ̀
mi irú meeting ò sí wo, irú conference wo. So ìjọba ti ṣe conference yẹn, so wọ́n àpàyàn mọ́ lẹ́yìn báyẹn. Ìjọba ti ṣe conference yẹn, wọ́n àjíyàn gbé. Ìjọba ní láti investigate nílẹ̀ Yorùbá yìí o, ó ní láti ìjọba ní láti investigate àwọn tí wọ́n lọ tí wọ́n gbé Gumi wá sílẹ̀ Yorùbá o. Ilẹ̀ Yorùbá ò ní dàrú o. Ilẹ̀ Yorùbá ò ní dàrú o. Àwọn alùsùnà kan bẹ tí wọ́n dá o. Ṣùgbọ́n àwọn alùsùnà eléyìí tí wọ́n gbé Gumi wá, àwọn eléyìí àwọn Boko Haram gbòòrò làwọn eléyìí o. Wọ́n ní connection pẹ̀lú Boko Haram nù gbò o. Àwọn bandit gbòòrò làwọn eléyìí o. Wọ́n ní connection pẹ̀lú bandit nù gbò o. Ìjọba gbọ́dọ̀ gbégbèsè tó lákọ lórí wọn o. Àmọ́ tí Gumi tó lọ sí Saudi tí Saudi dá padà. Gumi lọ sí Saudi làwọn ò fẹ́ rí. Torí pé wọ́n mọ̀ pé bandit ni, terrorist ni. Pé ó ń fún àwọn, ó wà nínú àwọn tí ń fún àwọn terrorist lọ́wọ́. Gbogbo orílẹ̀-èdè tó jẹ́ orílẹ̀-èdè Lárúbáwá tí Gumi lọ, wọ́n lé yàn. Ó lọ Saudi wọ́n lé kúrò ńbẹ̀. Lẹ́yìn kan sì tẹ̀wọ́ gbà nílẹ̀ Yorùbá. Ṣé ẹ sí èrè ni? Ẹni tó wọ Saudi tí Saudi dá padà pé àwọn ò fẹ́ rí lu àwọn. Ẹ̀yin wèrè kan sì tẹ̀wọ́ gbà nílẹ̀ Yorùbá pé kó máa ṣe meeting pẹ̀lú yín. Ṣé ẹ sí èrè ni? Donald Trump wá ló ń fẹ́ wá òun bọ̀ gbogbo yín wá fún jáde ẹ̀ ń ṣe wútúbà pé Donald Trump gbọ́dọ̀ wá. So ẹ fẹ́ kí Donald Trump kó pa àwọn wèrè. Tí Donald Trump náà bá ń bọ̀ ìntọ́ bá wá ní kó wá ṣe. Ṣùgbọ́n pé kí Donald Trump ọmọ wá nígbà tí ò tí ì wá ṣe ipa yín káwọn tí ń bẹnu gbó. Síbẹ̀yìn lẹ̀ ń fún ọ lọ́wọ́. Àwọn tí ń bẹnu gbó tán wá gbòòrò wọ́n dẹ̀ ń gun maṣíìnì. Ibo náà ti rí maṣíìnì. Tí ó bá jẹ́ pé wọ́n ní àwọn kan ní gbòòrò tí ń supply àwọn tí ń bẹnu gbó ní àwọn tonnage. Wọ́n ń gun maṣíìnì. Ṣé omi náà fi máa gun maṣíìnì? Ṣé bẹ́ẹ̀ pọ́ ní ibo náà ti rí epo? Ẹn tí ń gbẹnu gbó tí ó wá gbòòrò. In tí wọ́n ń jẹ ó dájú tí ń bẹ ń gbòòrò ń jẹ lọ. Ọ̀rọ̀ yìí ń tó àpérò o. Ó tó àpérò o. Ọ̀rọ̀ yìí ó tó àpérò o. Ọ̀rọ̀ sunùkùn, ojú sunùkùn la fi wo. Àwọn èèyàn ti dákẹ́ jù lórí ọ̀rọ̀ yìí o. Ọ̀rọ̀ bí Gumi ṣe wáyìí. Sẹ́yìn pé bó ṣe lọ níjó ní náà tó lọ sí Ìgbòho nìyẹn. Tó lọ dúró lára sáńbọ̀dù kan tí mo fi sáré lọ bá ń bẹ̀ tí mi ń bá ó ti lọ kí n tó débẹ̀. Tó lọ ń ṣe fídíò pé ìlú Sunday Igboho lélẹ́yìí, ìlú Sunday Igboho lélẹ́yìí, màálù lélẹ́yìí. Sẹ́yìn pé bó ṣe níjó ní náà nìyẹn. Gumi ti ń penetrate ilẹ̀ Yorùbá ti pẹ́ o. Àwọn eléyìí ni wọ́n fẹ́ àlọ́ Gumi láti mọ gbogbo máàpù ilẹ̀ Yorùbá o. Wọ́n fẹ́ jẹ́ tí Gumi bá fi mọ gbogbo máàpù ilẹ̀ Yorùbá, we are no more safe in this land o. Safe ilẹ̀ Yorùbá o. Yes, bẹ́ẹ̀ safe ilẹ̀ Yorùbá o. Invite gbogbo àwọn tí wọ́n invite Gumi. Dẹ̀ bá wọn invite Gumi. Dẹ̀ fẹ́ rí Gumi nílẹ̀ Yorùbá mọ́. Gbogbo àwọn tá a jẹ́ àfáà. Ìgbàkígbà tí Gumi bá tún wálẹ̀ Yorùbá. Gbogbo wa náà ó yẹ ká ní ìgbésẹ̀ tá a máa gbé o. Fẹ́ rí Gumi nílẹ̀ Yorùbá mọ́. Títí tí ọ̀rọ̀ bandit ó fi lọ. Tọ́rọ̀ bandit bá ti wá ṣètù tán àwọn chọ́ọ̀chì pààyàn mọ́. Tá jíyàn gbé mọ́, tá jí àwọn ọmọ kéékèèké gbé mọ́. Tí Gumi bá fẹ́ wá, ó fi láti wá. Ṣùgbọ́n báyìí, fẹ́ rí Gumi o. Tí Gumi bá wá, yóò lágbára díẹ̀ o. Because wíwá Gumi, security threat ni fún wa o. We are no longer safe in this land o. For Gumi to be coming this Yoruba land all the time is a security threat for us yo. Abẹ́ ìjọba ni gbogbo àwọn tí wọ́n gbé Gumi wá kí wọ́n bá wa pè wọ́n. Ẹ̀rù Gumi ń bà wá o torí pé a mọ̀ pé agbẹnusọ fún àwọn bandit ní Gumi
láti ọdún tó sì ti ń gbẹnusọ fún wọn ẹni tí ń sọ ni pé kí ìjọba kó dáríjì wọn kó fún wọn lówó kó fún wọn níṣẹ́ èèyàn ṣe lè fún ọ̀daràn tó yẹ kó jìyà níwó ọ̀daràn tó yẹ kó jìyà ẹ ṣe lè fún níṣẹ́ ọ̀daràn tó yẹ kó jìyà ẹ ṣe lè fọwọ́ ra lórí ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà ẹni ó bá ti ṣẹ̀ dandan ni kó jìyà o Gumi ọ̀fẹ́ káwọn bandit ò jìyà o kọ́mọ̀ lọ jẹ́ pé ransom tí wọ́n ń gbà nínú igbó làwọn kan fi ń gbẹ́bọ̀ o kọmọsáàsì káàkiri gbogbo àwọn àdúgbò Ọlọ́run ò ní gbà o Ọlọ́run ò ní gbà o gbogbo ẹ̀jẹ̀ ń gba ransom tẹ́ fi ń kọmọsáàsì kiri tọ́wọ́ jẹ́ pé ransom tán gbà ẹgbẹ́ máa fi kọmọsáàsì Ọlọ́run ò ní gbà o tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni Kini Gumi wá ṣe Kini Gumi wá ṣe nílẹ̀ Yorùbá ẹ̀yin Alu Sunna ẹ ní láti dáhùn question yẹn o inú mi ti wá ń dùn àwọn Alu Sunna kan náà wọ́n mọ fact wọ́n support yín pẹ̀lú Gumi tó wá yẹn Kini Gumi wá ṣe Kini Gumi wá ṣe tí ó bá jẹ́ pé something is behind is coming kí ló wá ṣe. Gumi tó lọ sí Saudi tán lé padà wọ́n láwọn ọ̀fẹ́ rí Gumi wọ Saudi láàkó hajj wọ́n dá padà orílẹ̀-èdè bíi mélòó kan ní Gumi lọ ó tó orílẹ̀-èdè mẹ́ta tó jẹ́ ilẹ̀ Lárúbáwá gbogbo wọn lé Gumi padà ní because wọ́n mọ̀ pé ìwọ ọwọ́ Gumi ọ̀mọ́ àkídà tí ń gbé kiri wọn ní stress àkídà tí Gumi ń gbé kiri wọ́n rí mọ̀ pé àwọn àkídà tó lè palurun ni àkídà tí ń gbé kiri irú àkídà yẹn làwọn kan wá gbà ó túmọ̀ sí pé irú àkídà yẹn làwọn yẹn náà ń lò ẹ̀rù àwọn Alu Sunna yẹn ó ti ń ba èmi o ẹ̀rù wọn ti ń bà mí o àwọn tán gbé Gumi wá sẹ́yìn pé irú wà tí ń bẹ lọ́wọ́ Gumi lọ́wọ́ wà lọ́wọ́ àwọn náà ìjọba gbọ́dọ̀ pè wọ́n o ẹ pè wọ́n o kíjọba ó rí invite wọn àwọn tí wọ́n gbé Gumi wá wọ́n ti ń jẹ́ kẹ́rù ọmọ bà wá Kini Gumi wá ṣe Alabode làwọn Alu Sunna yẹn Alabode burúkú ni wọ́n majority of them Alabode ni wọ́n àwọn tó dá ń bẹnu wọn ta'awwanu ala al-birri wa taqwa wa la ta'awwanu ala al-ismi wal udwan àyà tí wọ́n fẹ́ lò nìyẹn òun náà mo sì ń lò látàárọ̀ Ọlọ́run ní ẹ ràn ara yín lọ́wọ́ lórí iṣẹ́ rí àti ìpayọ̀ Ọlọ́run ẹ má ràn ara yín lọ́wọ́ lórí ìwà ẹ̀ṣẹ̀ àtàbúrú Gumi ran àwọn bandit lọ́wọ́ lórí aburú ẹ̀yin kan dẹ̀ gbé wálẹ̀ Yorùbá ṣé ẹ rí pé ó lè ní ká kó ẹ̀ṣẹ̀ wọn ṣé ẹ rí pé ó lè ní kíjọba ó pè wọ́n ẹ bá wa pè wọ́n o ẹ bá wa pè wọ́n o gbogbo wọn lámọ́ o fídíò rẹ̀ ń bẹ lórí social media o ìtọ́ ti ṣe meeting pẹ̀lú Gumi gbogbo wọn la rí o gbogbo wọn la rí o gbogbo wọn la rí o gbogbo àwọn tó ń dalẹ̀ Yorùbá láàmú nìyẹn o àwọn lẹ́rí tán ṣe meeting pẹ̀lú Gumi yẹn o àwọn tí wọ́n ń da ilẹ̀ Yorùbá tí wọ́n ń dà láàmú lẹ́rí tán ṣe meeting pẹ̀lú Gumi yẹn Ọlọ́run bá wọn máa fi sọ̀rọ̀ ẹ̀sọ́ wa gbogbo àwọn tá burú náà kàn Ọlọ́run dákun bá wa dá wa burú dúró lórí wọn o Ọlọ́run máa fa burú sẹ́ni kọ̀ọ̀kan wọn Ọlọ́run bá wa dúró Ọlọ́run dúró tì wọ́n gbogbo àwọn èèyàn wa pátá nínú chọ́ọ̀chì tí aburú kan pátá Ọlọ́run bá wa tù wọ́n nínú o gbogbo àwọn tí wọ́n pa àwọn èèyàn wọn Ọlọ́run dákun bá wa tù wọ́n nínú Ọlọ́run má jẹ́ kúrò irú aburú bẹ́ẹ̀ àfẹ́kọ́ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá mọ́ gbogbo orú aburú ìpànìyàn burúkú nínú chọ́ọ̀chì àfẹ́kọ́ ṣẹlẹ̀ mọ́ nínú mọ́sáàsì àfẹ́kọ́ ṣẹlẹ̀ láàrin àwọn olóòṣà gan tán jẹ́ ìyàn wa àfẹ́ká irú aburú bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ láàrin wa mọ́ Ọlọ́run dákun bá wa dá wa aburú bẹ́ẹ̀ dúró má fa aburú kan wa o ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́ ọ̀dẹ̀ fọlọ́mọ wa la hawla wala quwwata illa billahil azim. tó ẹ dákun Alhamid TV ní YouTube ẹ bá mi subscribe síbẹ̀ Alhamid TV ní YouTube ẹ bá mi subscribe síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ wa tó jẹ́ nǹkan ìwòsàn ibẹ̀ ni à ń fi ṣí ọ̀dọ̀ o tẹ́ bá fẹ́ rí àwọn nǹkan ìwòsàn wa tẹ́ bá fẹ́ rí tẹ́ dẹ̀ fẹ́ gbọ́ dáadáa tí ó yé ẹ lọ sí YouTube wa Alhamid TV ní YouTube Alhamid TV ẹ rí ní YouTube. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.